yá ẹ̀yin èèyàn mi ṣe ti rí nǹkan báyìí o ṣe ti rí nǹkan báyìí live and direct láti Muwo ẹ wo nǹkan màálù ló wà ńlẹ̀ yìí o màálù ẹ wo mọ́tò tẹ́ ń wò yìí mọ́tò tẹ́ ń wò yìí ló gbá màálù mọ́tò yìí mọ́tò tẹ́ ń wò yìí mọ́tò tẹ́ ń wò yìí òun ló gbá màálù òun ló gbá màálù tó wà ńlẹ̀ yìí o náà nítorí màálù àwọn Fúlàní wọ́n pa kọ̀ǹdọ́tọ̀ mọ́tò yìí ibùn gan wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ pa driver yẹn náà but driver yẹn sá lọ so bó ṣe sá lọ wọ́n lé kọ̀ǹdọ́tọ̀ yẹn ivad wọ́n lé kọ̀ǹdọ́tọ̀ yẹn débi ọ̀dọ̀ àwọn police point ní ẹ̀yìn àwọn police point gọgọgọgọgọgọ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ibẹ̀ ni àwọn Fúlàní ti gún bọ̀bọ̀ yẹn pa wọ́n dẹ̀ pa bọ̀bọ̀ yẹn live mo ń report and meanwhile ṣe rí nǹkan tá à ń sọ sí a sọ̀rọ̀ Buhari estate kò tí ì tó oṣù kan a sọ̀rọ̀ nípa Buhari estate pé Buhari wọ́n kó nǹkan olórí àwọn Fúlàní wà ń bẹ̀ yẹn òun ló ti délẹ̀ yo opposite Buhari estate níbi tá a wà yìí just adjacent síbi Buhari estate ó ṣẹlẹ̀ ní èní 27th of June year 2020 and 22 ló ṣẹlẹ̀ ni mo ń report fún yín báyìí it's happening right now ní Muwo tó ti yé yín náà wọ́n ti pa àwọn Fúlàní wọ́n ti pa kọ̀ǹdọ́tọ̀ mọ́tò yẹn driver ẹ̀ ti sá lọ mọ́ wọn lọ́wọ́ ọ̀bá pa òun náà à ń sọ̀rọ̀ nípa Buhari estate ṣẹ́ ti rí so I'm reporting directly right now ó ṣẹlẹ̀ today is 27th of June 2022 ní Badagry this is Badagry road ní by Muwo extension ló ti ṣẹlẹ̀ báyìí by Muwo extension ló ti ṣẹlẹ̀ báyìí àwa Yorùbá ẹja dìde o I'm reporting directly live so.